Hello, everybody. Welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi, mo tún gbọ́ tuntun lénìí o. Wọ́n ní Ìyábọ̀ Òjó ló ní kán cancel Burna Boy. Ẹ̀yin èèyàn, ṣé bẹ́ẹ̀ ṣe máa wo àǹtí Bukky Jesse nírọ̀lẹ́ lẹ́yìn? Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó mà ti ń dalì zozo, ó ti ń miss reality. Ó ti ń miss ẹ̀ pẹ̀lú gángan o. Ṣé bẹ́ẹ̀ ṣe máa wo Bukky Jesse nírọ̀lẹ́ lẹ́yìn? Ìyábọ̀ Òjó ló ní kán cancel Burna Boy. Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́. Ó dàbẹ̀ ni pé ó ti kọ́ṣẹ́ ó ti mọṣẹ́ lọ́wọ́ Lizzy ẹ̀yìn àbí kẹ̀lẹ́ ṣé gbogbo èèyàn ló tẹ̀ wá ń ṣe èrè lórí social media yìí. Eléyìí tá a ṣì wà aláwòkù tá a tẹ̀ ṣì ń ṣe àti ìbọnú ẹ̀. Bukky náà ti gbé tiẹ̀ jáde. Ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù náà. How do you even attach Ìyábọ̀ Òjó to everything that happens? Wọ́n ní àwọn Lizzy sọ pé àwọn ọmọ kébì tó ń wá ń jọ sí. Wọ́n ní tẹ́ bá wọ bedroom Ìyábọ̀ Òjó ẹ máa bá wọn bẹ̀. Àǹtí Bukky sọ pé Burna Boy concert tó cancel wípé Ìyábọ̀ Òjó ló jẹ́ kó cancel. Come on now. Àtẹ̀dúpẹ́ pé kì í ṣe Nàìjíríà náà ti cancel concert Burna Boy. Àdúpẹ́ tó bá yẹ pé Nàìjíríà ni Ìyábọ̀ Òjó ò ní lè drink water drop cup lórí social media yẹn. Nǹkan tó cancel Amẹ́ríkà tẹ̀tún sọ pé àwọn Nàìjíríà gan wò kí ló kàn Nàìjà. Ṣé ní ni Burna Boy ti ń fi búùtù kík orí àwọn ọmọ Nàìjíríà sìn tí ò sí nǹkan tó ṣẹlẹ̀. Ó wá dé lu onílù olóńwùwàkiwà Amẹ́ríkà ò rán ìjà ẹ̀. Bó ṣe lọ sókè ló ṣe máa wálẹ̀ wọn ò rán anybody ńṣẹ́ ẹ̀. Wọn ò rán ẹ̀. Ẹni ẹ ọmọ tó gòkè wọ́n fẹ́ mú wálé àbó ṣe èrè ni àtòkè tó ń gún ta ló rán yẹ ẹ̀ṣẹ́ tí ò bá ṣe tàwọn fáǹsì gan ṣó máa débi tó dé yìí ni. Tíkẹ́ẹ̀tì tó cost nothing less than $1,000-$2,000 VIP $3,000 wà wá lé mi jáde ìgbà tí ìṣe pé ìyá ẹ fẹ́ fojú sunkún èmi ò tiẹ̀ kì í lọ ẹ̀yin gan ló bá wí. Èmi gan ò kì í lọ tí bá máa lọ báyìí bí mo tiẹ̀ ṣe wà àfi tí Júmọ̀ bá wá bẹ́ẹ̀ ni àná wa kò ń gún léyàn jáde kò ń fi búùtù kíkì orí èèyàn kò ń lu anybody àwọn yẹn lèmi máa lọ fún tí bá ti lè rí Júmọ̀ báyìí máa dé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tó jẹ́ pé wọ́n jàjà lówó ẹ ti máa mọ bó ṣe máa ṣe. Ẹ jọ̀ọ́ ṣàwọ̀ la sọ pé kí Burna Boy lọ léyàn kúrò àbí ṣé Ìyábọ̀ Òjó ló sọ pé kí Burna Boy lọ léyàn kúrò nínú kọ́nsáàtì. Ẹjọ́ ẹjẹ́ àti ẹ̀ṣẹ̀ wo wèrè Lizzy náà kẹ́ tó tún bẹ̀rẹ̀ wèrè tiyín ẹjọ́ ẹlẹ́ ọkàn tá a ṣe ń wò àti ìwòsàn ẹ̀yin náà tún ti bẹ̀rẹ̀ sí ń fra ẹjẹ́ a máa ní sùúrù fúnra wa ẹ má máa jẹ́ a máa pín wèrè ṣe bí eléyìí náà kò make sense. Jábà left ti kún ibo la mọ̀ tá a fẹ́ gbẹ̀yìn sí báyìí àǹtí Bukky gbèsè. Ní Ìyábọ̀ Òjó ló sọ pé kán cancel Burna Boy. Oríṣiríṣi máa ní sùn lórí tó wàhálà wà ẹ̀yin èèyàn mi eléyìí ó tún ṣọ́ọ̀kì mi ó ṣọ́ọ̀kì mi mi mọ nǹkan tí mo fẹ́ sọ ó ṣọ́ọ̀kì mi gan kò sí wàhálà ẹni Ìyábọ̀ Òjó máa create WhatsApp yìí náà ní bàbá lórí ọ̀rọ̀ WhatsApp group yìí bàbá ẹgbà ẹ̀yìn wa WhatsApp yìí náà ní lórí ọ̀rọ̀ WhatsApp group yìí bàbá ṣe kí ni ẹgbà ọpẹ́ ẹgbà ìyìn ẹgbà ògo ẹgbà ọlá. Ẹni àwọn ará VDM wọ́n ti wà ní kínní wọ́n gbálẹ̀ wọn which is a good heart. Ọmọ ráyè yẹn sìn tó sọ pé Lagos is smelling tó bá jẹ́ pé kán ṣí pattern sí báyìí ẹ máa rí ń bẹ̀ bọ̀ kó lọ clean Lagos báyìí ṣe rí problem that Nigerians has ni pé we complain too much and we don't put in actions. It's easier for us to take our phone. See, the government did not do this, the government, the things that we can do. If you have ever been to Japan, you will see how people carry their trash in their bag. People take responsibility for everything. Tí trash bá wà nílẹ̀, people will pick it up. Wọn kò ní gbẹ́gbẹ́ kọjá. Ṣé Tinubu ló máa bá wa clean society ni? Àwọn owó gan ló ń ju ìdọ̀tí sílẹ̀. Ṣé Tinubu ló ń ju ìdọ̀tí sílẹ̀ ni?
mo rí òpònú díwọ̀n yẹn náà ó ní òun fẹ́ lọ máa ṣọ́ wọn ìdọ̀tí wà ń bí ìdọ̀tí wà ń bí. Some people are doing something good, you guys will sit down and criticize them. Nǹkan tí VDM ń ṣe is good. Lagos is smelling, Abuja is stinky, Lagos is not, Nigeria is not clean. Ẹ jẹ́ kí gbogbo apawọ́pọ̀ káàkiri ìlú gbogbo wa náà ni, kì í ṣe president ló máa wá máa píìkì ilẹ̀ fún yín. But Nigerians don't want to do everything. They believe that everything, lórí the sanitation, president ló yẹ kó ṣe. We talk too much, that's the problem. Nǹkan tí VDM ń ṣe is a way forward. Gbogbo àwọn country yẹn, ẹ wo ṣé Tanzania ni àbí country ṣé Kenya ni, bọ́n ṣe jà tó, ìgbà tí jáde ti wálẹ̀ kí náà ṣe, àwọn náà ló tún lọ jáde tán clean gbogbo country wọn up. That is it. But Nigerians, you will never see them. Ego ti ba ayé yín jẹ́. Lówó ẹ máa gbé pride sórí. Do you know who I am? Do you know who I am? So a lot of things like that. You understand? So if you're not careful, you will just, èmi ò ní nǹkan tí VDM ń ṣe nǹkan tó dáa ni. Let's everybody keep the country clean. It's a good act. Because nobody is coming to keep it clean for us. Because masses náà ló ṣe dọ̀tí. Masses náà ni kó jẹ́ kó dọ̀tí wọn. That is it. There's little that the government can do. That is just it. But how do you now attach that sanitation to Iyabo Ojo? That is where I don't understand. You are always looking, Bukky Jesse, you are always looking for ways to drag Iyabo Ojo. You're always looking for opportunity to àti nǹkan tó mọ̀, àti nǹkan tí ò mọ̀, àti nǹkan tó ṣe, àti nǹkan tí ò ṣe. Ó drag Iyabo Ojo lórí ọ̀rọ̀ Council Burna Boy tó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà. Ó tún drag Iyabo Ojo lórí pé wọ́n nu títì, wọ́n gbá títì tàwọn VDM. This thing, she has nothing to do with it. Mo sọ pé ṣé bí àwọn èèyàn ṣe máa wò ẹ́ lélẹ̀ tó ó dẹ̀ ti ń ṣe èrè, ó ti ń miss, ó ti ń lose touch pẹ̀lú reality. Wọn ò dẹ̀ ní ṣe nǹkan kan lójú ara ẹ bẹ́ẹ̀ yẹn, you are okay bẹ́ẹ̀ yẹn. Èèyàn tó bá rí ẹgan wọn àti mọ̀ pé ò wá okay, kò ní ìdí kó open mouth ẹ̀. Tó bá tún wá sọ̀rọ̀ tí trash bá tún jáde lẹ́nu ẹ̀. If you want to praise somebody, why don't you praise the person? Why are you dragging Iyabo Ojo into this matter? Ṣó sọ pé kí VDM má ṣe cleaning tó ń ṣe ni? No, kò di lọ́wọ́. Àwọn méjèèjì ò dira wọn lọ́wọ́, oníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ó ní VDM is good. Ṣé Iyabo Ojo is not good ni? Ṣebí she has done her own good part. Until ìgbà tí gbogbo ẹ̀ turn against her. Ọmọlọ́mọ dẹ̀ ti dúró ẹ̀. Iyabo has done her own good part. Gbogbo fight for ọmọ, fight for activists yẹn, is it not a good part? Oníkálukú ló ní calling ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Iyabo ò lè ṣe nǹkan tí VDM ń ṣe, VDM ò lè ṣe nǹkan tí Iyabo ń ṣe. Kò possible. Oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ẹni torí pé òun ló sọ pé kó cancel Naira Marley. Iyabo ọ̀dẹ̀ kan ló sọ pé kó, VDM ló sọ pé kó cancel wọn. VDM wà ní fídíò. Ẹ kàn máa mú nǹkan àtàmọ̀ torí pé ẹ ti ń báyàn jà. Iyabo kan ló sọ pé kó cancel. I've not even seen a video. Mo gbọ́ trendy video Iyabo tó wà online. Ó sọ pé kó cancel Naira Marley. She never said that. VDM dẹ̀ wà, VDM dẹ̀ wà tó ti sọ pé kẹ́ cancel wọn. Those people kọ́kọ́ gbàgbé wọn lọ́kọ́ cancel wọn. Kọ́ gbàgbé wọn sẹ́wọ̀n. Wípé either guilty or not. VDM tó sọ pé either guilty or not. So Bukky, why are you doing this? Kò make sense now. Ṣé Iyabo, báwo ni Iyabo ṣe lè influence the whole state in America that they should cancel Burna Boy? How? Ẹni kí Nàìjíríà dúró tì, ṣáwa la ránṣẹ́ kó lọ máa misbehave nílùú onílùú ni? Ṣó pọ́n wálé ni? Kiss Daniel máa misbehave ní different àwọn Nigerians they are just misbehaving except Davido and Wizzy. Àwọn ilé tó ò já mọ́ nǹkan kan, àwọn náà ló máa ń borúkọ Nigerians jẹ́. Ẹ wá ní ká dúró tì, báwo la ṣe fẹ́ dúró tì? Èèyàn tó wà nílé gan tó ń fi boot ẹsẹ̀ tó fi ń kíìkì orí ọmọ lọ́mọ tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí. Ó wá lọ sí Amẹ́ríkà ò lọ léyàn jáde ẹ̀rí bọ́ ṣe cancel. Ẹ imagine tó bá yẹ pé bó ṣe kíìkì orí ọmọ ní Nàìjíríà yẹn ló ṣe kíìkì orí ọmọ ní bíbáyìí. Ẹ imagine bó ṣe, in fact police station ló máa wà, ẹ̀wọ̀n ló ń lọ. Wọ́n á gbé kí Nàìjíríà dúró tì. Òun ló fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ kí ni tiwa. Ṣé apology dẹ̀ ló ṣe yẹn gan?
èèyàn tó ti gbéraga I don't need fans ó yá lọ máa kọrin fún ìyá ẹ̀ náà kí ló wá ń ṣe lórí stage if you don't need fans jókòó síbẹ̀ kó máa dá nìkan kọrin náà ibi tó o délé ní zino fans ló gbé ẹ débẹ̀ ìfẹ́ ẹ̀ tán ní kọ́ ni you don't need fans àwọn náà dẹ̀ jókòó sílé wọn so how is this Ìyábọ̀ Òjó's fault torí kò yé mi ọmọ sọ pé òun ò need fans àwọn fans dẹ̀ jókòó sílé wọn gbótú kúkú sọ pé òun ò ní kì í ṣe pé ṣé ó fẹ́ kọrin tuntun kan ni àbó fẹ́ kọrin ìṣẹ́gun bẹ́ẹ̀ tábà sọ pé ó fẹ́ gbé Jésù wá ṣùgbọ́n orin tó ti kọ tẹ́lẹ̀ náà ló tún máa wá remix fún yín ní orí ìkíní gbogbo ẹ̀dẹ̀lẹ̀ lẹ́ máa rí lórí YouTube gbogbo nǹkan náà ṣe níbẹ̀ yẹn náà lẹ́ máa rí mẹ́ orin tó ti kọ tẹ́lẹ̀ tí gbogbo wa ti gbọ́ last gbogbo ẹ̀ náà ló máa kọ so kí wá ní nǹkan tuntun kí ni bábára what's the bábára ní gbogbo kíní tá à ń pọ́n lé ó dẹ̀ ti sọ pé ká má wà ó ní ìdí fans oníkálukú dẹ̀ jókòó sílé ẹ̀ pé ó ti sọ pé òun ò ní ìdí fans àwọn ṣẹ́rẹ́ Amẹ́ríkà kò ń ṣe Nàìjà o wọn á ní kán dúró tì kí n tèmi èmi mo bá tiẹ̀ jẹ́ ni àbọ̀ òun dúró tì mí ni tí màá fi wá dúró tì gbọ̀ngbọ̀n ṣó ṣe ẹni tẹ ní kí ni achievement kí ni Ìyábọ̀ Òjó ti ṣe ní láìfù Nàìjíríà kí ni ìwọ gan ti ṣe Bukky kí ni bàbá àtìẹ náà ti ṣe you know ìwọ tó ò tí make impact you are dragging somebody that the person did not make impact àmọ́ nǹkan adúrú nǹkan tí Queen Mother ti ṣe tabakàn fẹ́ máa ka àkà sẹ́yìn ni ìwọ gan kí ló ṣe ọ̀rọ̀ justice for Mohbad dead body activist tó ṣe olùlẹ̀ lé lórí ni ẹ jí owó ẹ bà gbogbo owó yẹn jẹ́ bàbá yẹn tún ń tọrọ jẹ up to today ni torí olè lẹ́lọ jàánú justice for Mohbad kí ni nǹkan gidi tí wọ́n ṣe tó ṣe yanjú ọmọ gan ó tọ́tì ọkọ gan kò bẹ́ẹ̀ kalẹ̀ kí ni ìwọ náà ṣe kí ló ti impact nínú life of Nigerians Naija méjì ló ti kó lọ mélòó ló ti bá gba pépà ṣèbí torí àtẹnujẹ torí pé ó fẹ́ ṣe gómìnà mi kan ló fi mú bàbá Mohbad tó fi sí chokehold Bukky ṣé ká gbé tàn tiẹ̀ náà wá kí ni achievement ìwọ náà ti ṣe kí ni ìwọ náà ti ṣe kí ló ti ṣe nínú láìpẹ́ tó máa sọ pé kí ni Ìyábọ̀ Òjó ti ṣe just imagine it's just people I don't understand ẹ máa jókòó ti life oníga ẹ máa analyse ẹ pé life yín dà kí ló ti ṣe ìwọ tó kọrúkọ àwọn family member ẹgbẹ́ kan lọ pa wọ́n lọ́dọ̀ babaláwo kí ni achievement impact tó ti ṣe nílé ayé this is not hatred this is just the truth Bukky Jesse ó dẹ̀ fi Ìyábọ̀ Òjó lẹ̀ a máa jagun Lizzy a tún máa jagun tiẹ̀ náà ọmọ tiẹ̀ ló ń ṣorí ibú káàkiri yẹn o ò lè jagun ṣẹ́gun lórí ìyẹn ọmọ Ìyábọ̀ Òjó ọmọ tiẹ̀ from one jail to another ọmọ tiẹ̀ kan náà cancel up and down ọmọ tí ò tí dàgbà tó ti ń ṣẹ̀wọ̀n kiri lójú ayé ẹ̀ ó wá lọ jókòó ọmọ tó yẹ kó jókòó kó gbárùkù tilé ayé ẹ̀ tá bá sọ̀rọ̀ báyìí máa sọ pé lẹ́yà tẹ́mu kò mọ̀rọ̀ sọ ó hate èèyàn kan no look at these people now. How does Council Burna Boy has anything to do with Ìyábọ̀ Òjó? How does cleaning of VDM has anything to do with Ìyábọ̀ Òjó? This is just pure hatred now. Could make sense now. Ìyábọ̀ did not comment, she did not post, she did not drag them. Oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni now. Kí ló wá dé? Èwo lógun torí Ọlọ́run? Ọlọ́run máa gbà wá lọ́wọ́ eléni ní èèyàn o. Ọlọ́run bá gbà wá o. I don't even know you. I cannot even imagine bí àìní stimulation kò wò pé a day in the life of Ìyábọ̀ Òjó kó sùn kó jí ẹ̀yin olórí burúkú tún máa tún bọ́ síta ẹ̀ tún máa wọ́tọ́ lé lórí àti nǹkan tí ó mọ̀ àti nǹkan tí ó mọ̀ ọ̀rọ̀ Dayọ̀ Amusa tó ṣì kọjá lọ ọmọbìnrin yìí ò mọ nǹkan kan wọ́n pè ní wọ́n invite ẹ̀ tó bá yẹ pé kò wá náà ẹ sì máa drag ẹ̀ wípé òun ló fún Dayọ̀ ní instruction pé kán lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pé torí ẹ̀ ni ò ṣe wá. She was invited. It's not her party. Kí ni ti ẹ̀ ń bẹ́ẹ̀? Ẹ jẹ́ a máa lọ́pọlọ. Ṣé gbogbo ala tí wọ́n ń ṣe èrè ní báyìí lórí social media báyìí? Ó mà ga ọ́. Téèyàn lójú kò gidigba bẹ́yìn àwọn tó over 50. Wọ́n tẹ̀ sọ pé téèyàn bá ṣe ń dàgbà sí lọ́jọ́ orí ẹ̀ lọ́pọlọ orí ẹ̀ ṣe máa ń parẹ́ sí àti Bukky ṣẹ̀mọ̀ àtìgbà tẹ́tí ń wọ maternity gown yẹn náà mo ti mọ̀ pé dàbẹ̀ ni pé woman yóò fẹ́ wá ọ̀rẹ́ ẹ̀ tì mọ́. Tẹ́ bá sọ̀rọ̀ ọ̀hún kò sí ọpọlọ 10 minute video kò dẹ̀ sí ẹyọ kan tó mú ọpọlọ wá. Ọlọ́run àbá yín tó Ọlọ́run àbá yín tó bọ̀ nǹkan tèmi fẹ́ sọ advice kékeré tèmi ní fún yín ni pé instead of you tẹ́ ganu sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó know what she's doing kò dẹ̀ jẹ̀bi lórí ọmọ ẹ̀yin ẹ jẹ̀bi lórí ọmọ. Instead of tẹ́ fi one track ẹ̀ ten scan ẹ̀ ten ṣe gbogbo nǹkan to bring her down why don't you use that impact on your own son bóyá ayé ẹ̀ tẹ̀ sì lè ta sánsán késo yín má ba rẹ̀ dànù
àǹtí Búkì bóyá ayé Gbémilékè tiẹ̀ sì lè ta sánsán díẹ̀ kó tiẹ̀ ta sánsán. Ọlọ́mọ kan tó jẹ́ pé wàá gbárùkù tì kò síbi tó ń dé ilé ayé ìtọ́mọ ẹ̀ ò tí ì ní dé. Ti swear. That is that for that. Ẹ kú òṣì ẹ kú orí burúkú bẹ́ẹ̀ ṣe ń try láti mú Ìyábọ̀ Òjó dáhùn Ọlọ́run ò lè mú dáhùn. Ẹ rí báyọ̀ ẹ̀ ṣe ń kú ẹ wò ọkọ ọmọ ẹ̀ nìyẹn ó ra lé sí Nàìjíríà. Juma banana ọ̀nà ó tún ti lọ ra lé sí Kenya. Just imagine store tí gbogbo yín fẹ́ para yín lé lórí iṣẹ́ ti rí store yẹn wọ́n mà ti tún ṣe it will soon be open again store tó ń sọ pé wọ́n lù tí mo gbogbo ẹ̀ níbi tẹ́yìn ti dúró tínú yín dùn láwọn kan hallelujah mo kàn wò pé lórí burúkú ni most of it. tí insurance ti copy tó ti ní insurance lé lórí tó wá lù tí insurance ló máa forí kó náà store yẹn wọ́n ní ilé ọba tó jó kí làwọn àgbààgbà sọ ẹ wà ló bùkún náà ṣé Juma wa kéré ni ẹni ẹ máa gbọ́rọ̀ àpọ̀dà yìí o ẹni Ìyábọ̀ ló fẹ́ kọ́ cancel Burna Boy sódà àwọn á lè gbé Juma wá Ọlọ́run nítorí Juma náà ṣe fẹ́ cancel Burna Boy ṣé àwọn American ló sọ yẹn fún yín ni àbí Ìyábọ̀ ló sọ torí kò tiẹ̀ yé mi báwo la ṣe máa wí tara ayé tẹ máa wí tèrò ọ̀run ṣé ẹ ti kú ni ṣé àwọn America ló sọ fún yín pé wọ́n cancel Burna Boy torí pé wọ́n fẹ́ gbé Juma wá wẹ́ torí èèyàn kan ò bá burú kò ní dáfẹ́ yàn mí kò lè dáfẹ́ lómi àbí kí ni bẹ́ẹ̀ ni wọ́n ní orí tó bá máa jẹ̀kó tó bá wé láwà ní kó wá wà ní private jet bó ṣe máa ná rùn ún tà lélẹ̀ tó fi máa jẹ̀kó ń fara ẹ̀ ló tún máa tú láwà nìyẹn so torí èèyàn kan ò bá burú táyé èèyàn kan ò bá bàjẹ́ kò lè dáfẹ́ yàn kan so èèyàn tó bá fẹ́ kórìí òun burú kórìí ẹ̀ burú bẹ́ẹ̀ ni èèyàn tá bá fún tálẹ́ǹtì tí ò bá mọ̀ ọ́ lò kán gbà lọ́wọ́ ẹ̀ kan fún ẹlòmíì bẹ́ẹ̀ ni bílẹ̀ ayé ṣe rí nìyẹn don't need fans jókòó sínú ilé àwọn náà sọ pé òkè kò sí wàhálà ìgbà tó sọ pé ò ní ìdíwọ́ ó yá máa kọrin fún ìyá ẹ̀ tó sọ pé kinní kan wọ́n fẹ́ mú wálẹ̀ ta ló fẹ́ mú wálẹ̀ kò tí ì rí nǹkan kan ṣé apology ló ṣe yẹn America no be Naija o ó ní I'm sorry if I am wrong ẹ wo nǹkan tí Burna Boy kọ I am sorry if I am wrong you have not seen anything kó má yẹ pé last tour ẹ ló ti rí yẹn you have not seen wádúrú state tó ti cancel ẹ because of low ticket sales okay Beyonce gan wọn gbọ́ṣẹ́ who are you and daddy ẹ kò sí wàhálà alára ló máa mọ̀ náà ibi tó máa kù sí lára ìwọ fún ara ẹ náà ló máa mọ̀ náà that is that for that let's move on to Mesoro àti àwọn ẹmẹ̀wà rẹ̀ àǹtí mi ẹ wò mo rí para yín ti balẹ̀ èmi gan ò fẹ́ bọ ọlọ́wọ́ síbí jọ ó ṣe fídíò kan jọ just ṣàgbága kó o jókòó mi ò ní ṣòro pẹ̀lú ẹ ò bọ́ mo kàn fẹ́ analyse one or two things I don't have a problem with you olórí ẹ̀gbọ́n ẹ̀ sísá ẹ̀ tó kọjá yìí ẹ̀ ni mo ní ṣòro pẹ̀lú. Number one ọlọ́wọ́ síbí ó sọ kínní kan ó lóò tijú kábíyèsí torí ẹ̀ ló ṣe gbá tí ẹ̀ pàdánù ààfin nígbà tí wà á ti Bọ́sẹ̀dé it's always this Bọ́sẹ̀dé that you're always having problem with èmi wọ́n fẹ́ fún ẹ ní expo ni o ṣó mọ̀ pé olórí ojú àlà kó máa fi ara brush wall oní wall ló mọ̀ kó máa ya fọ́tò ní di wallpaper oní wallpaper nílé onílé nílé ọkọ ọlọ́kọ làwọn mọ̀ èmi fẹ́ wá jẹ́ ẹ ní ọgbọ́n tí ẹ̀gbọ́n ẹ̀ yẹn ò lè fún ẹ kò ní gan tó bá ní gan kò ní máa ṣẹ̀sìn bẹ́ẹ̀ yẹn tí Mesoro ò ní pé must you go where you are not invited ṣé dandan ni kẹ́ ẹ lọ palace tó bá yẹ ẹ máa ní wọ́n gbá yín lójú wọ́n gbá yín lórí wọ́n fà ké ṣá yín lórí lọ́pọlọ must you go ṣé èèyàn máa walk into the enemy's trap ni kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wẹ̀ tẹ́ ẹ máa yán kọ̀ọ̀kan ẹ máa collect ní ṣá ó mọ̀ ní it's like walking into a trap kó wá tí wàá sọ pé wọ́n ṣe lè fún wọn fún ẹ létí my dear ojú ká ojú mẹ́yẹn ni o wọn bá ṣe ìyà fún ẹ àti ẹ̀gbọ́n ẹ níbẹ̀ yẹn burúkú ni wọn bá ṣe ìyà fẹ́yìn méjèèjì
ṣé dandan ni ṣé dandan ó ní wọn ò fẹ́ yín. I don't understand. Báwo lèèyàn ṣe máa ń tirẹ̀ mọ́kùnrin báyìí lọ́rùn? I don't understand. They say they don't want to now. Wọ́n ní wọn, we don't want you. Wọ́n ní wọn ò fẹ́ yín. Ọlọ, máa ṣàánú mi o. They said they don't want you. Ẹ bá sọ pé wọ́n ń kóyà fún yín tẹ́ bá ti lọ síbẹ̀, ẹ jọ̀ọ́ kò ṣe pé yín kẹ́ jókòó sínú ilé yín. I mean, ẹ ní self esteem, low self esteem ló ń bá yín jà. Ẹ máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀, ẹ máa kun makeup pẹ̀lú pátá yín gígan yẹn, ẹ máa gbéra yín, ẹ máa gbé lọ síbẹ̀ nílé ọ̀kọ̀lọ́kọ̀, wọ́n á tún lù yín padà. Ó dẹ̀ tún sọ pé yẹn ó tijú kábíyèsí. Wọ́n máa wò ó bó ṣe máa tijú kábíyèsí yẹn tó máa fi sọ ẹ́ dá lábò ara ń bẹ̀. Àtiwọ́ àti sísítà ẹ̀ tẹ́jọ gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ tó máa sọ ẹ́ dá lábò ara. Jọ tí ìgbà tí yẹn bá jù yẹn lọ ńkọ́, ṣé wọ́n pé ìgbà tí ẹyọ kan náà fún ẹ tó land this hospital tó ń gba drip fún ẹ, imagine kó jẹ́ pé Bọ́sẹ̀dé múra ẹ wá ó kó ìyà fún ẹ lójú pálí. How are you going to explain yourself? Ọlọ́wọ́ ṣíbí ó kàn ń jẹ̀yà oníyà. Just imagine kíyàn wà nígbẹ̀yìn 2025 kó tún máa bá oníyà jẹ̀yẹ́ ẹ̀. Àwọn tó ń rún gan wọn ò jẹ́ kó sun inú yàrá, ojú títì náà ń sùn. Ìwọ wọn ọ̀run ẹ o dẹ̀ tún ń jẹ̀yà. Ẹ jọ̀ọ́ bá mi béèrè. Ọlọ́run máa ṣàánú mi. Ẹ bá mi yá wọn lọ́pọlọ, ẹ jọ̀ọ́. Bọ́sẹ̀dé àwa la mú wá èmi mo ṣàmú débẹ̀. Ó ti mú débẹ̀ nìyẹn, ó ti jù ẹ́ lọ nìyẹn. Gbàfọ́ gẹ̀ẹ́nì kó lè rọ̀ náà lọ. Wọ́n ní èèyàn tó bá sọ pé kí la ṣe la máa ṣe hàn òun nìyẹn. Bọ́sẹ̀dé nǹkan tó fi jù ẹ́ lọ ló ti rí yẹn. Àǹtí ẹ̀ tó sọ pé kó o fọ́ tí ẹ̀ padà tó ń bá bí ìyá láìjẹ́ ẹ̀dá ìwọ fọ́ etí Bọ́sẹ̀dé, wọ́n á rọ̀ọ̀ṣì ẹnu palace yẹn, ẹ̀jẹ̀ máa bò ẹni. ṣé ọmọ tí kìnìún tó bá rí kinní tó rí animal tó hàn tiẹ̀, torí bẹ́jẹ̀ ṣe máa ń kúnlẹ̀ àti wá àti sísẹ̀ ẹ̀, ó lè jẹ́ pé aṣọ tẹ́ ẹ wọ̀ náà fi máa dá yín mọ̀. Hospital gan máa kọ̀ yín, mọ́ṣúárì náà máa gbé yín lọ. Má tẹ̀lé yàn lọ máa jẹ̀fọ́ tí. My dear, wake up. Àbíkẹ́ ò lè protect ẹ̀, kò tí ẹ̀ lè protect ara ẹ̀. Ó kàn mú ẹ dání ni pé kán fi ẹ máa ṣe sample. Ìfọ́tí mélòó ló máa jẹ kórí ẹ̀ tó pé? Ṣé dandan ni kó o lọ síbẹ̀? Ibi tó jẹ́ pé nǹkan fún ara ẹ̀ gan, ó ń tiro wọbẹ̀ ní báyìí. Ni. Ẹ bá mọ flamingo, bó ṣe máa tiro tó máa tiro yẹn, bí Àbíkẹ́ ṣe rí nìyẹn. Òun kọ́ tiro wọbẹ̀ ni. Wọ́n ní ẹ̀kùlé ló gbà wọlé. Wọ́n ní bàbá tó sọ pé ó ti tó yá máa lọ. Ìwọ wá débẹ̀, ó wá tún lọ ń pín yà jẹ. Orí mi má jẹ́ ń jìyà. Àánú ẹ̀ kọ́ ló ṣe mí. Àánú àwọn tó ní ẹ́, àwọn parents ẹ̀ ló ṣe mí. That is just it. If you are not wanted somewhere, sọ fún sister ẹ pé aunty ẹ̀yin nìkan ní kẹ́ ẹ dá lọ. Ẹ fèmí ilẹ̀, mi ò lè jẹ̀yà. The last time tí mo tẹ̀lé yín lọ, etí yín kọ́ náà fọ́, èmi náà là ń fọ̀tì. Aunty mi ò tún ibi tó ti là ẹ́ fọ̀tì, wọ́n á tún mú ẹ dání, wọ́n á tún mú ẹ padà lọ síbẹ̀. Wọ́n á tún lọ túyà jẹ. Ọjọ́ tó o jẹ̀yà yẹn, kí ló ṣẹlẹ̀? Ọlọ́pàá gbé Bọ́sẹ̀. Kábíyèsí sọ̀rọ̀ sí Bọ́sẹ̀. Ó kàn jẹ̀yà fọ̀fọ́. Oh my God. Kò sí wàhálà. Àwa máa sọ tiwa. Èmi báyìí lọ́ta yín, èmi mo hate yín. Bọ̀ èèyàn tó bá lọ́pọlọ máa mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni mò ń bẹ́ẹ̀ sọ yìí. Máa jẹ̀yà fóníyà. Èèyàn tó bá fẹ́ jẹ̀yà, ẹ jẹ́ kó dání kan lọ jẹ̀yẹ. If a man loves you, o ò ní jẹ̀yà. Wọn ò ní halẹ̀ mọ́ ẹ tó bá yẹ pé ilé ọkọ ẹ ló wà. Wọn ò ní halẹ̀ mọ́ Káyọ̀dé ẹ tó bá yẹ pé wọ́n halẹ̀ mọ́ ẹ, wọ́n lù ẹ, wọ́n tún lu ọmọ tó tẹ̀lé ẹ. Ẹ̀dẹ̀ ṣoṣì máa padà lọ síbẹ̀. Èèyàn bẹ́ẹ̀ rí ń sìn báyìí. Ta ló wá jẹ̀bi? Ta ló jẹ̀bi? O rò pé kábíyèsí máa na Bọ́sẹ̀dé fún ẹ àbí wọ́n máa lé Bọ́sẹ̀dé lọ? Ẹ̀yin lẹ̀ ní wá mọ̀. Ó mọ̀ pé àròkò ló pa fún ẹ̀yẹn pé tẹ bá pé wá ẹ̀ ní pé lọ. Ìgbà tó o máa padà, ibo náà ti rí ẹ? Orí hospital bed tó ń gba ìfọ́tí ẹyọ kan wọ́n gba drip fún ẹ. Ọlọ́wọ́ ṣíbí mélòó lára ẹ? Ìfọ́tí ẹyọ kan wọ́n gba drip fún ẹ. Ọmọ yẹn Bọ́sẹ̀dé yẹn sọ pé tẹ bá pé wá ẹ̀ ní pé lọ.
nǹkan tó ṣe fún ẹ mẹ́yìn. Ọjọ́ tó bá máa kán apá ẹ̀ kán ẹsẹ̀ tó máa tó egungun ẹ láró, ọjọ́ yẹn ṣì ń bọ̀. Èmi kàn sọ fún ẹ ní pé sórí olórí ojú àlá kàn fẹ́ kó máa jẹ̀yà fún òun. Èèyàn tó sọ pé kó fọ́ tiẹ̀ padà, kí ló ṣọwọ́ tiẹ̀ tí ò lè bẹ́ẹ̀ wọ́n lu àbúrò ẹ̀ lójú ẹ̀. O ò lè súnmọ́ ẹni yẹn kó kù gìrìgbó. Olórí ojú àlá mo rò pé ju Bọ́sẹ̀dé lọ náà, àbí ó yẹ kó kù gìrìgbó Bọ́sẹ̀dé kó fọ́ létí náà, ṣèbó náà àbúrò ẹ̀ lójú ẹ̀. Olórí ojú àlá ò lè jà, kò dẹ̀ lè gbèjà ẹ. Wo my dear, àánú ẹ ló ṣe mí tí mo fi ń bá ẹ dámọ̀ràn. Àánú ẹ má ṣe mí o, tó fi máa kán ẹ légungun, tó fi máa fi orí ẹ sọ wọ́ọ̀lù, wọ́n máa forí ẹ sọ ògiri, tẹ́jẹ̀ máa túká, máa padà lọ síbẹ̀. Wọ́n á máa dúpẹ́, jọ̀wọ́ pẹ́ kí ló ń dù tó ń jẹ̀yà ó wá ń dúpẹ́. Ó jẹ̀yà ó wá ń dúpẹ́. Èmi lọ tẹ́ ẹ̀ ń sìn báyìí o, èmi kàn bẹ ẹ sòótọ́ ọ̀rọ̀ ni o. Ok, kò sí wàhálà. Ẹ̀yin èèyàn mi kò jẹ́ bí ẹjẹ́ ẹ̀ mọ́ ọ lọ. Eléyìí ta sọ tó, torí kó tó sọ ká tó wí ká tó fọ́ sí wọ́n ti máa wá fámílì mi káàkiri. Eléyìí ta sọ tó ọ̀rọ̀ báwo ló ṣe máa ń pòwe yẹn náà. Tó bá wọ etí ọmọlúàbí ó máa dojú di àbí ọ̀rọ̀ kékeré kan bákan, ó yẹ kó ti yé yín. Tó bá dẹ̀ wù ẹ́ kó gbọ́, tó bá wù ẹ́ kó má gbọ́, ìwòyí next year a máa mọ bí tára ẹ máa kù sí. Bóyá alápá kan ẹlẹ́sẹ̀ kan náà máa ti sọ ẹ́ dá alábọ̀ ara lórí social media yìí. Tó bá ń gbọ́ pé pa ó lè rí sísì gbà torí a ti kìlọ̀ fún ẹ ń sìn wípé gbé lọ dúró sáyé ẹ, wọn lè wá máa lù ẹ́ mọ́nú ilé tiẹ̀. Tẹ́ bá ti lè kẹsẹ̀ toothpick lọ sílé onílé náà máa fi lù yín pa. Sí nǹkan tó kàn mí o, ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ àmàlà. Ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel about this video down below. God bless you. Have a wonderful day.